kí àwọn tí wọ́n wà wá. Ẹ káàsán o, ẹ kú ojúmọ́ gbogbo ibikíbi tẹ́ ẹ bá ti ń wò mí o. Àdúrà yín ó gbà o, ọkàn yín ó balẹ̀ o. Ẹ ṣoríire o, ẹ̀mí yín ó sì kó oṣù yìí já o. Rámúrámú ayé kò ní ra yín mú o. Àtàrà òkè òkun, àtàrà Nàìjíríà, àtàrà òkè ọ̀yà. Mo dúpẹ́ lọ́wọ́ yín, ẹ kú ọjọ́ mẹ́ta o. Àdúrà yín ó gbà o. Bẹ́ẹ̀ bá ti ń ta bẹ́ẹ̀ ní ọmọ ọjọ́ o. Iléeṣẹ́ abẹ́rẹ́ ọ̀rọ̀, iléeṣẹ́ yín ò ní jóná o. Ní àṣẹ ọ̀dọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn náà pè wá pé ó tó ní mẹ́ta láti lọ́dọ̀ ìyá wa yèyé táyé sí ìdí nìyẹn tàbí ní ká tún wá wò ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó bá lè ṣe àwọn èèyàn láǹfààní púpọ̀ àwọn èèyàn ní àwọn àdójúkọ oríṣiríṣi tó ń bá fínra tí wọn ò mọ ibi tí wọn ó sà lọ lóòótọ́ ọlọ́run náà nínú dédé lọ́dọ̀ ṣùgbọ́n ọlọ́run tó ń láwọn kan nínú ayé pé ká máa dáwọn ẹ̀dá kan lóhùn tó dẹ̀ ń jẹ nípa ìwé àtìkù tẹ́sítẹ́yìn náà sì jẹ́ ọ̀kan gbòógì nínú wọn. Afẹ́kẹ́ bá wa yànnà náà pọ̀lọpọ̀ àwọn tó dà àwọn èèyàn láàmú àti ọ̀nà tí ìtúsílẹ̀ òfin dìgbà wọn. Ẹ ṣeun olóòtú, ọkàn yín ò balẹ̀ o, ẹ mọ̀ mọ́ ṣe. Ọ̀nà àkọ́kọ́ ni wípé tí wọ́n bá pè wá pé hello mọ̀mọ́, a fẹ́ ṣàyẹ̀wò lórí ìrìn àjò ayé ẹni, á bá wọn dáfá. Tá a bá wọn dáfá, tá a mọ tí ń ṣe wọ́n, tá a bá sọ fún wọn. Ẹlòmíì wọ́n lè sọ pé tútù ni ó ṣe ṣáájú. Ẹlòmíì wọ́n lè sọ wípé ìwé odò ni ó wẹ̀. Ẹlòmíì wọ́n lè sọ pé ẹlẹ́dàá rẹ̀ ni ó bọ, tí wọ́n ń pè ní orí bíbọ. Ilé orí ní ẹni tó bá wà nílùú òyìnbó tàbí Èkó náà tàbí ibikíbi tó bá jìnnà tí ò lè wá, ilé orí tá a gbé kalẹ̀ tá a ti pèsè ẹ̀dá rẹ̀ bọ̀ ní yóò sì gbà, ẹlẹ́dàá rẹ̀ ó sì gbà. Tá a bá wá bá ṣe gbogbo àwọn nǹkan yìí tán, ọ̀nà rẹ̀ ó là, yóò rí ìtúsílẹ̀, ọkàn rẹ̀ ó balẹ̀. Ẹlòmíì ń bẹ tó jẹ́ wípé àrùn tí ń ṣe nínú ara, wọ́n ti náwó tí wọ́n ti fojú sí pé ayé ní í ṣe, kínní ní í ṣe, orogún ìyá rẹ̀ kan ni. Ó lè mọ́ rí bẹ́ẹ̀ gbà míì, ó lè mọ́ rí bẹ́ẹ̀ gbà míì kó jẹ́ wípé àmúwọ́ Ọlọ́run oògùn ara ni, kó jẹ́ pé ibi tí wọ́n fojú sí ọ̀nà gbàbẹ̀ lọ. So irú àwọn oògùn tá a kó kalẹ̀ yìí nìsín àwọn nǹkan ìtọ́jú ara ni. Eléyìí wà fún ìfúnpá gíga. Ṣé ẹ ti mọ̀ pé tí ìfúnpá gíga bá dénú ara, oríṣiríṣi nǹkan ní ọmọ ṣe, orí tí ń fọ́, làárọ̀ ọmọ ró, gbogbo nǹkan ọmọ ṣe nú ara tó ń gò ní mọ̀ bí iṣẹ́ ń ṣeun. Kódà bí wọ́n bá ní ọlọ́ra bẹ́tàsì kọ́ lọ ra paracetamol, gbogbo ẹ̀ ní ó lò, orí fífò ò ní lọ. Ìfúnpá gíga ti bẹ̀rẹ̀ nu. Téèyàn bá ti bẹ̀rẹ̀ sí ní lo àgúnmọ̀ ọwọ́ mi yìí pẹ̀lú ẹ̀kọ́ gbígbóná, ẹ̀kọ́ gbígbóná ni, kèé yàgbẹ́, àtọkùnrin àtobìnrin kèé yàgbẹ́, kèé ṣe nǹkan kan bí mo ṣe mú lọ yìí. Èèyàn gbọ́dọ̀ lò tán kí n tí ń ṣe ọmọ kú òǹbẹ, kí n tí ń ṣe ọ̀pọ̀ gbọ́dọ̀ kú òkìn, kò ní sí ti jẹ́ ẹ̀pà tẹ́sán kan ní ìfúnpá, kò sí nǹkan kan mọ́ nínú ara rẹ̀ lẹ́yìn kó lọ ṣàyẹ̀wò kó sì máa dúpẹ́ lọ́wọ́ Elédùà tó bá ti lo àgúnmu yìí. Àgbo yìí náà wà fún kó jẹ́ pé èyí ò sí Nàìjíríà. kọ́mọ́ sí Nàìjíríà, àwọn DHL lágbè fún àṣẹǹdì ẹ̀yọ́ dọ̀dọ̀ rẹ̀, á sì kọ́ bí ó ṣe máa lò sí. Àgbo rẹ̀ náà nì tó dàbí rẹ̀. Àgbo tá ń wò lọ́wọ́ mi yìí, àgbo kódà kò sí téèyàn ò lè pé bó ṣe wà yìí, torí pé ṣe mọ̀ pé ìfúnpá gíga lọ ibẹ̀ ni ó ti bẹ̀rẹ̀ stroke, ni ó ti di rọpárọsẹ̀, àwọn ẹlòmíì ó ti lọ. Ṣé wá mọ̀ pé oríṣiríṣi ọ̀nà ní ń gbà wá, òmíì atẹ́gùn ni ó gbà wá, òmíì àránsí ni. Gbogbo yòówù nítorí kó lè sọra rẹ̀ dà, téèyàn bá ti bẹ̀rẹ̀ sí ní mu àgbo yìí tẹ́ ń wò lọ́ọ̀ mi yìí, tí bá ti mu ní gáàsì kan láàárọ̀ gáàsì kan lálẹ́, téèyàn lọ bá rán wá, ó tẹ̀ ní ó dùbúlẹ̀ àárẹ̀ padà. Tó bá jẹ́ wípé wọn ò rán wá pé atẹ́gùn lásán ni, kò ní gbúrò rẹ̀ mọ́, yóò mọ sọ̀rọ̀ dáadáa. Apá àtẹsẹ̀ tí wọ́n rí pé kò rí gbé òun yóò bẹ̀rẹ̀ sí ní mọ́ rí náà, yóò mọ ṣiṣẹ́ kí gbogbo inú eegun ara rẹ̀ ní bó ṣe wà yìí. Àmọ́ nǹkan àmúlẹ̀ nǹkan tó le díẹ̀ ni la fi ń ṣe àgbo yìí. Àgbo tó dáa gan ni, téèyàn fi dá pé tí lùlù òde kankan fi dénú ara èèyàn ní àgbo yìí. wọ́n fẹ́ béèrè lórí ẹ̀
nọ́mbà mi ní 081 àlè surprise bí. bẹ́ẹ̀ ni àlè surprise nọ́mbà mi ní 081 60 98 76 47 lẹ́ẹ̀kan sí 081 60 98 76 47 WhatsApp nọ́mbà mi náà nù wọ́n tó bá fẹ́ bá mi sọ̀rọ̀. ẹ̀yìn ẹ̀ ní àwọn ọṣẹ kan náà tó wà. àwọn ọṣẹ wà àwọn ọṣẹ ọ̀là tọ́jú asínú ọ̀là ọṣẹ atúndè gidi ẹni tí bá máa lo ṣẹ́ tí ṣèdè ṣiṣẹ́ lára rẹ̀. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló máa ń pè lóòótọ́. bẹ́ẹ̀ ni pé bí ẹ bá ṣiṣẹ́ fáwọn. ẹlòmíràn ní sẹ́wọ̀n pé àwọn irú èèyàn bẹ́ẹ̀ Yorùbá ní àbíkú. Oṣológun dèké ni bẹ́ẹ̀ ni. wọ́n ní àwọn irọ́ náà níjà ní táàsì lòlòlò tó sì ṣe ara ẹ̀ gangan nìkan ti ń ṣẹlẹ̀. bẹ́ẹ̀ ni àmọ́ ẹlòmíràn ní òun lo nǹkan gbà tó ti ṣe òun gbé fẹ́ lòmíì ó dẹ̀ ṣiṣẹ́ lára ẹ̀. ó yóò sì ṣiṣẹ́ lára ó ń dín. kò ní nǹkan ajẹ́gùnnú ara ni. àwọn atúndèrè téèyàn fi kú òun ọ̀fìn ayé tí wọ́n bá ní àwọn dòdò kanú léèyàn ẹ sọ fún wọn pé ẹ gbọ́n wọn jáde tí ìṣòro bá lóun fẹ́ dòdò kalẹ̀ ẹ sọ fún pé ẹ gbọ́n jáde bí omi àmù eléyìí wà fún atúndè gidi téèyàn fi di góòdì lójú ọmọ aráyé tẹ́ ẹ bá ń lo sẹ́yìn téèyàn ọ̀bá kí yín rí láyé yóò kí yín torí yọnú ìfẹ́ wọn ti pọ̀ lọ́tún lósì kíkí wọn pọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lóore téèyàn ó rí ó ṣe dé tọ́rẹ́ ni tó ti fojú sí pé ti tán fàtéèyàn òun náà ní ọ̀padà wá séèyàn lóore nígbà tí tí bẹ́ẹ̀ náà ara bá ti kú ò ṣùgbọ́n tí bẹ́ẹ̀ náà ara ọ̀bá kú ò téèyàn bá lọ ṣoṣo lẹ̀ tó fi gbá ńlá ṣe é wọn ò lè rí iná rí i ṣùgbọ́n tí wọ́n fi lè rí iná rí yàn tó lóore fi lè rí iná rí yàn fi lè yàn gbọ́dọ̀ máa lò ṣáájú oṣó lẹ̀ ẹlòmíín wà lókè òkun wọn pè wá pé wọn ti wà ń bẹ̀ fọ́dún 5 ẹlòmíín lè pọ̀ ti wà ń bẹ̀ fọ́dún 10 ní ohun orí kankan gbèsè ohun orí nǹkan mú lọ Nàìjíríà á sọ fún wípé kó jẹ́ adáfá tá a bá ti dáfá fún tá a mọ tí fà sọ á mọ ibi tá a ti gbé ní àjò rẹ̀ kọ́mọ́jẹ̀pín ẹ tẹ̀lé láti ilé tí ẹ bá sì náà tẹ̀lé láti ilé táwọn bá ti tọ́ ọ bọ̀ ẹni tó tẹ̀lé ọ padà tàbí kọ́ parẹ́ àwọn atúndèlé lè wà fún lẹ́yìn bá sì lásìnà ọ̀là òun fẹ́ ṣe papọ̀ kọ́ra àmọ́ sábà ṣe papọ̀ ní kọ́mọ̀bà àbàwá lọ́wọ́ jẹ́ àtúndè ní ọkọ̀ lò yọ̀wá ẹsẹ̀ bẹ̀rẹ̀ asínà ọ̀là ó kéré kéédùn ọ̀pọ̀ sókè lọ́bì oge ní tẹ̀wọ́ lọ́mì yìí ẹ̀ ní fẹ́ kọ́ tán mọ́ tẹ́ ẹ bá bẹ̀rẹ̀ lílò rẹ̀ kódà bọ́ ọmọ yahoo ni wọ́n bá bẹ̀ wá ṣẹ̀ rẹ̀ tá a bá ṣe fún wọn wọn ò ní fẹ́ kọ́ tán mọ́. èmi ti mọ̀ wípé mo tún fẹ́ kó tún tẹnu jáde síbí gbogbo kìíní kò ní nǹkan kan tí ó ṣẹlẹ̀ sí ẹlòmíì ó ti rò pé ṣé kò ní rìfakọ́sàn kí nǹkan burúkú ní. kò ní rìfakọ́sàn àbúrú kankan kò sí rìfakọ́sàn àbúrú kankan bẹ́ẹ̀ kò ní lọ mẹ́pọ̀ wá lọ mú gbá kankan wá lẹ́yìn ìgbà tẹ́ bá ti ń lò ó tiwa ni pé ká ẹlẹ́nu ọpẹ́ pé mo dúpẹ́ bó o bá sì ti ń lò tọ́ ọmọ pé nǹkan yìí bọ́ ọ láàmú èèyàn gbọ́dọ̀ jẹ́ ọ́ tán téèyàn ó fi yára sèmí. ẹ bá ń pe nọ́mbà yìí. nọ́mbà mi ni 081 60 98 76 47. WhatsApp nọ́mbà mi ni. bàbá bọ̀rí náà kí wọ́n kàn sí. téèyàn ọba bọ̀rí àbà wọn bọ́ bẹ́ẹ̀ ni àwọn àgúnmu táwọn wò yìí àgúnmu àrùn ara lásán lélẹ́yìí téèyàn bá bẹ̀rẹ̀ sí nílò ẹ̀yìn mi bá bí bàbá mi ìṣeré wàhálà ni bí mo bá sùn tí ń dìde láàárọ̀ gbogbo inú àárọ̀ kan mi gógógó ni ẹlòmíì ó pé bóun bá ti sọ̀kalẹ̀ lórí bẹ́ẹ̀dì bẹ́ẹ̀ tó ń fẹsẹ̀ lélẹ̀ gbogbo ẹsẹ̀ ọmọ kan ní gbogbo inú ara tí ẹ bá ti ń fi àgúnmu yìí lẹ́kọ̀ọ́ gbóná yóò tu gbogbo bóòtù ara lẹ́yọ kọ̀ọ̀kan ní ti gbogbo ọ̀nà mo fún lọ́jọ́ mẹ́ta téèyàn bá lò lónìí ọ̀la ọ̀túnla jọ́ mẹ́ta péré ó gbọ́dọ̀ mọ̀ pé nǹkan lòun lò ó gbọ́dọ̀ mọ̀ pé yẹ̀sì nǹkan lòun lò tó iṣẹ́ tẹ̀ ń wò yìí wọ́n ń pèsè àdó yìí ní àdó ń gbádùn mi àdó ń gbádùn mi ni a sọ ìlànà tí àdó rẹ̀ fi ń gbádùn mi fún yín tí a bá pa lórí tán tá a bá parí iṣẹ́ tán
téèyàn bá nídìí ẹ̀ ní o tí ojú ogun bá le tán lèèyàn máa ń lò ó téèyàn bá wá parí iṣẹ́ sínú rẹ̀ tán tá a ti parí tá a ti dóhun àti rọ́ sínú ẹ̀ báyìí á wà á tún padà lọ gbé sínú agbádá á tún gbé kaná pẹ̀ládò yìí á wà á jò á sọ òun náà dòògùn tá a bá ti wá sọ́dọ̀ ògùn tán á wà á dá ògùn yìí sí méjì tá a bá dá sí méjì á ní kí wọ́n lò kan láago 12 wọ́n lò kan ní bẹ́ẹ̀ ni wọ́n lò kan ní bí aago 4 sí aago 5 ṣùgbọ́n ẹni náà gbọ́dọ̀ sọ̀rọ̀ síyàn kó tó di pé yóò lò bẹ́ẹ̀ ni kò gbọ́dọ̀ sọ̀rọ̀ síyàn mọ́ níjọ́un tó bá ti sọ̀rọ̀ síyàn yóò tún sẹ́ǹsẹ̀ ni ó ti bàjẹ́ tá a bá sì jó sẹ́yìn lọ́wọ́ bá a bá fẹ́ jó a gbọ́dọ̀ so tó bá jẹ́ pé ọkùnrin lẹ́ni á so orúkọ kan mọ́lẹ̀ báyìí á sì so àkùkọ adìẹ kan mọ́lẹ̀ báyìí tá a bá fẹ́ jó sẹ́yìn ó dàbí ẹ̀jẹ̀ kó lè bá a ṣiṣẹ́ tábà wá ní bá wá ti lò tán àdó yìí ti padà sínú rẹ̀. Ó ti padà sínú ẹ̀. Pẹ̀lú ògo Ọlọ́run kì í ṣe pé yóò mì lódìdí báyìí tábà wá ti wà nínú rẹ̀ tó ti lò ó ti dọkùnrin nu. Ṣé kí wàá ṣe tí ó kàn mọ́. Nǹkan kò ní ṣe o kò sí nǹkan kan orí òní fẹ̀dọ̀ nídùn ṣùgbọ́n ti wà nínú ara ìṣọ́ra pọ́nbélé ni tí ẹnìkan bá lórí rẹ̀ burú orí tó ń tọ̀ ní ọmọ burú. Téèyàn bá jẹ́ni tí ń lo mọ́tò pé ara ilé rẹ̀ ń gbó láti rẹ́wọ́ ra dúró mọ́tò bàbá wọ́n fẹ́ gbé ayé ẹgbẹ́ ọ̀run búra mọ́tò náà ní òpó ń tin tí bá ti ń lérò àbúrú sí i bẹ́ẹ̀ ni tí ọmọ ṣẹlẹ̀ sí ó ṣe tó ọkọjá àmọ́ náà digun bá lágbájá ńlé kò ní í débẹ̀ tí èpa rẹ̀ bó ṣe rí nù iṣẹ́ ni o nọ́mbà mi ní 081 60 98 76 47 WhatsApp nọ́mbà mi náà nù mo wà nílùú Ọ̀yọ́ Aláàfin Sábó Àkọ́júdé early school Sábó Ọ̀yọ́ bẹ́ẹ̀ ni. Àwọn iṣẹ́ tá a lè fún wọn ń bẹ tí wọ́n bá lè ṣe torí tí bẹ́ńtà ní ìsìn náà bí gbòòrò ṣe rí ni pé tí gbogbo wa ń wò náà ni pé ayé ní í ṣe wá ayé ní í ṣe wá. Ẹni tí ó bá tẹ̀ ọ́ ká pe nọ́mbà tí wọ́n bá fẹ́ kí wọ́n máa sọ bẹ́ẹ̀ ni nọ́mbà mi ní 081 76 081 60 98 76 47 WhatsApp number mi 081 60 98 76 47. Tó mo dúpẹ́ lọ́wọ́ yín o gbogbo ẹ̀yin olólùfẹ́ mi mo dúpẹ́ lọ́wọ́ yín àdúrà yín ó gbà o gbòrògbòdò ayé ò ní lù fún yín dó ọmọ aráyé ò ní fẹ̀gbà fún yín lóúnjẹ o ojú tẹ́ ẹ fi ń wò mí ojú yín ò ní fọ́ ọwọ́ tẹ́ ẹ fi ń tẹ láìkì ọwọ́ yín ò ní rọ àrùn rọpárọsẹ̀ kò ní mú yín o bí wọ́n bá wà ń ta kọ́ọ̀bù ní sílè kan kò ní ṣe déédéé ọwọ́ yín kò ní ṣe déédéé ọwọ́ ọmọ yín ẹni tá ọmọ wọ́n bá rìn tí ó kó bá wọn Elédùmarè ò ní jẹ́ wọn bá rìn yóò rí bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ Ifá kan ló ní èjèèjì mo gbé wọn gbẹ́ nìkan mọ́ adífáfúnlá mojú ọmọ olóye èyí tí ó bùrìnbùrìn tí ò ríre méjì lóòjọ́ Ifá mọ́jèrè tèmi ó sẹ́mi ẹ̀fùrẹ̀fù oko kì í fàkórè kọjá ọ̀nà pẹ̀lú ògo Ọlọ́run oore yín ò tó yín lọ́wọ́ Ọlọ́run wọ láàánú oṣù tá a wà yìí oṣù tí tọmọdé tàgbà tí wọ́n fi ń bẹ lọ́ọ̀ ni pẹ̀lú ògo Ọlọ́run àánú bẹ̀lẹ́ rí o yóò rí bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ o.